Tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa nílé lóko lọ́nà lẹ́yìn òde akínyìn wípé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ mà káàsán etí tẹ fi ń gbọ́ ọmọ nídìí bákan náà ojú tẹ sì fi ń rí wa náà kò ní fọ́ àwa láàmà wà náà láwọn máa bá ọmọ Yorùbá mo ní kí n gbé yín débẹ̀ ni o ẹ wá gbọ́ ohun tó ní ó ṣẹlẹ̀ ibi tó tiẹ̀ tí wá dédé sìn ṣe mọ̀ pé báwọn pásítọ̀ Nàìjíríà ṣe ń sọ̀rọ̀ nípa ohun tí ó ṣẹlẹ̀ ní báyìí US-based pastor ni o ìran tún jáde láti US ìran fi gbogbo pastor Nàìjíríà lẹ̀ ó tún lọ jáde láti US nígbà tó rí pé ẹ fẹ́ gba pastor Ayọ̀délé mọ́ wọ́n tún ti gbé jáde sí US láti fi lè jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìran yìí ń bọ̀ níṣẹ́ ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ǹjẹ́ ẹ ti gbọ́ dáfàní ìwọ tó ò bá gbọ́ ìran ti jáde wípé ó máa ṣẹlẹ̀ lọ́dún yìí gẹ́gẹ́ bí n tọ́ sọ wọ́n ní ó máa ṣẹlẹ̀ lọ́dún yìí US pastor ó ti predict ewu tó ń bẹ níwájú fún bàbá Tinubu ìṣọ́kì àsìté ṣọ́kì ìté shock me too bẹ́ẹ̀ ni bó ṣe ṣọ́kì yín ló ṣe ṣọ́kì mi náà Prophet Kojo Azie Agbeglepa ó sọ yìí fún bàbá Tinubu orúkọ yẹn gan lọ fàáfà kí ló dé láì ṣe orúkọ yẹn mìíràn ẹ wo ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ kẹ́ ẹ gbọ́ bó ṣe lọ US-based pastor ní o tí orúkọ wọn jẹ́ wòlíì Kojo Ariel Agbeglepa bẹ́ẹ̀ ni ó ti prophesy ìpè bàbá Tinubu ó ní ohun tó sọ nípa bàbá Tinubu yìí ó ní yóò ṣẹlẹ̀ kódà ó ní yóò ṣẹlẹ̀ ní ọdún yìí ẹ gbọ́ kí ló sọ nípa bàbá Tinubu ó ní kí bàbá Tinubu lọ múra nítorí kí ọdún 2025 tó parí ó ní bàbá Tinubu máa ní health issue tó túmọ̀ sí pé ìlera pé wọ́n máa ní ìdojúkọ nípa ìlera wòlíì Aziel ó ti sọ̀rọ̀ òun ni aláṣẹ olùdarí Dominion Power Church based in Boston bẹ́ẹ̀ ni Massachusetts in USA bẹ́ẹ̀ ni ní àjọ USA ni o níbẹ̀ ní ṣọ́ọ̀ṣì ẹ̀ wà and noted that he was not on air to revive the health condition of Nigeria president but there is nothing hidden from God olóhùn ò wá láti wá tú àṣírí bí ìlera bàbá ṣe rí o ṣùgbọ́n ẹ má jẹ́ ń tàn yín kò sí ohun tó pamọ́ lójú Olódùmarè ó ní kò sí ohun tó pamọ́ lójú Olódùmarè fún díẹ̀ yìí ní kí bàbá Tinubu lọ múra kí wọ́n lọ múra dáadáa nítorí pé wọ́n máa padà ní health issue ní kí ìparí ọdún yìí tó wá lóbi mi tọ́ka mo bẹ́ẹ̀ ni he said this prophecy about the Nigeria present look like that of Ghana prophecy bẹ́ẹ̀ ni tó túmọ̀ sí pé gẹ́gẹ́ bí ìṣòro tá a ní nísìnyí ó ti sọ ó ní but it is not the same ó ní kò ṣe the same o ẹ má compare ìṣòro Nàìjíríà àti Ghana pọ̀ though they are both going to be rushed abroad ó ní tí bàbá Tinubu bá múra pé a máa padà gbé wọn wá sí ìlú èbó ní ẹgbọ́ ó ní pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìlera bàbá Tinubu but Yorùbá sọ pé ó ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ẹ̀yin èèyàn mi ó dàpọ̀ máa ń fẹsẹ̀ méjèèjì tìrò ẹ má gbàgbé pé independent ọdún tó lọ ni bàbá dọ̀bálẹ̀ ó ti yé yín ẹ̀yin èèyàn mi bàbá dọ̀bálẹ̀ nígbà tó ní kí ló fà tí bàbá ṣubú bàbá ní mo dọ̀bálẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi tó dẹ̀ màṣà ẹ má jà lọ síbẹ̀ ibẹ̀ kọ́ là ń lọ ẹ wo ìyẹn nìkan kọ́ ó ní tí wọn ò bá tètè múra wọ́n á sì padà gbé bàbá wọ́ sí ìlú France àti UK fún medical check-up ó wá sọ kínní kan ó wá ló ṣeé ṣe lórí mi tọ́ka mo ó ló ṣeé ṣe pé kí ó jẹ́ àlọ́lárí a ò ní rábọ̀ lórí mi tọ́ka mo bẹ́ẹ̀ ni wòlíì US base yìí ló ní ìran èyí tó ń rí sí
ààrẹ bàbá Tinubu rèé. Oníròyìn tó ń rí sí ààrẹ bàbá Tinubu ó wá ní pàápàá jùlọ ó ní yóò ṣẹlẹ̀ ìyẹn ní ọdún 2025 ó ní yóò ṣẹlẹ̀ ní ọdún 2025 o. Ẹ̀yin ọmọ ọgbọ́n ẹ gbọ́. Ẹ wò ẹ ti jẹ́ kí n gbé yín débẹ̀. Wòlíì tún sọ̀rọ̀ ó ní there will be latest Nigerian Christian leader who will have prophesied about President Tinubu health, his chance in the 2027 election and the challenges confronting the country. Ó ní 2027 election ẹ má gbàgbé pé Ọláyọ̀délé náà ti sọ nípa ní 2027 election. Ẹ má gbàgbé recently níbi tí Primate Elijah Ayọ̀délé aka politician pastor lóbìnrin tura mọ́ orúkọ tí mo fún bàbá nìyẹn. Ìyẹn aláṣẹ àti olùdarí INR Evangelical Spiritual Church claimed in a prophetic message that 3 unnamed politicians in the country can defeat him in 2027 election. Ṣé mọ̀ pé òun náà sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tèmi wà ní wípé ṣé kò ṣe pé ìgbà tó bá rẹ bàbá ni àwọn tó sọ yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá. Ẹ gbọ́ wọn ni kí bàbá múra rẹ̀ ò sí health issue wọn. Ẹ wo ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn jáde ẹja gbọ́n tí àwọn èèyàn sọ Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni kọjá pé mi ò ní ẹ wo òun dá padà bàbá Tinubu gan yẹ. I return the evil prophecy back to you. Tinubu will not live and not die in Jesus name. Àmì o àwa náà fẹ́ kú bàbá Tinubu bẹ́ẹ̀ ni nítorí pé kókókó lára ọ̀tá gbọ́dọ̀ máa le. Bẹ́ẹ̀ nìkan ni àfikọ́ ló ń gbà wá o ní orílẹ̀-èdè yìí nípa tá a ṣe máa ń fi àìbìkítà àti ìwà mọ atara ẹni nìkan tá a máa fi ń ṣe é. Bẹ́ẹ̀ nìkan ni then let the president change his cruel and nepotism policy to the citizen. Tó túmọ̀ sí pé kí bàbá gan wọn ní kó yí àwọn ìṣọwọ́ṣe wọn padà sí ìlú kí wọ́n ṣe ohun tó tọ́ kí sì ní ohun tó tọ́ òun bí kò ṣe pé fífún wa ní òmìnira wa ní ọ̀nà tó tọ́ tí ò ní wá lára rárá. Ẹ wo ẹ̀yin ọmọ Yorùbá bẹ́ẹ̀ nìkan ni tó bá jẹ́ pé Ọlọ́run ló rán that means nothing will change it but if it's human being may God help us. Tó túmọ̀ sí pé tó bá jẹ́ ìrántí ẹni tó kọ̀ fọ́ọ̀jì ẹ̀ ó kò wọ́n kọ́ lọ́hùn. Ẹ wo ìyá mi bàbá mi olórí àdúrà ni pé kọ́lọ́hún kó ṣe kíni kọ́lọ́hún kí ó máa ṣọ́ wa kọ́lọ́hún má pa bàbá Tinubu ṣùgbọ́n bàbá ẹ ṣe nǹkan tí ó tọ́ ẹ bá wa pín orílẹ̀-èdè yìí kó rí gbogbo orílẹ̀-èdè kó lè ní àlàáfíà ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yàwọn èèyàn lọ́tún ló sì pé Yorùbá Nation nìkan ní ọ̀nà àbáyọ a máa bẹ ọ bí ẹni bẹṣu àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà wọ̀ gbogbo ẹni tó wá láwọn ní dé òun máa láwọn ní dé bá God bless Yorùbá Nation ó dàbọ̀.